àkókò tí tó bọ̀ láti jẹ́ kí eku jáde. Ayọ̀lẹ́bí wa nílùú Ṣakí, ayọ̀lẹ́bí wa fún ẹgbẹ́ Ìfẹ́lódùn ló jẹ́ àtìgbàgbára ọmọ Egungun ní Adékọ́lá, òun gangan ni ẹ̀ ń wòye. Àwọn ni wọ́n lóye pẹ̀lú ayọ̀lẹ́bí wa láti ìlú Ìràwọ̀. Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá ní èlò Ṣakí náà ni ẹ̀ ń wò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Egungun náà sọ̀rọ̀ pa rẹ̀ yìí, Egungun Adékọ́lá yìí, àwọn gbọ̀ngàn ni wọ́n di Egungun náà, àwọn bàbá wọn ni wọ́n gbé. Media bringing the workers as you were just said at Ṣakí. Ètò Ṣakí náà la wà lọ́wọ́ báyìí níbi ọdún Egungun láti ìlú Ìràwọ̀ ó jẹ́ àdúgbò lóko. Nígbà tí Egungun ń bọ̀ wá láti jáde kí a rí bí wọ́n ṣe fẹ́ jókòó sórí afẹ́fẹ́.
Koiki Media bring the photo shot to your doorstep. Mo sọ fún wa pé ìlú Ṣakí náà la wà lọ́wọ́ báyìí bí ètò ṣe ń lọ. A ó máa fi hàn wá. Jẹ́ kí sáré wọ inú ilé lọ́dọ̀ bàbá kí àríbí ètò náà ṣe ń lọ ní pẹrẹu. Gbogbo àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àwọn àgbà òṣèré orí ìtàgé náà ni wọ́n wà níbi ọdún Egúngún yìí ní ọdún yìí. Ọdọọdún náà ni wọ́n máa ń wá síbẹ̀ síbi ọdún Egúngún yìí. Koiki Media bring it to us at your doorstep. Hello. Esse cofre de água. Koiki Media bring it closer to your doorstep. Àkókò náà ti tó báyìí tí bàbá náà fẹ́ jáde. Bàbá múra lọ́wọ́. Àwọn ìyá wa náà lẹ́ ń wò yìí. Agbára Ọlọ́run, agbára eégún lọ́wọ́ sọ yín bẹ́ẹ̀ tí lọ lọ́dọ̀ ọ̀nà tẹ̀ ẹ̀ bọ́. Ìyá mi mo kí yín púpọ̀ pé a kú ọdún àṣeyẹ ṣàmọ́dún. Ìyá mi ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ bá gbogbo àwa tó ń wò wá nínú ilé jákèjádò orílẹ̀-èdè àgbáyé láti bá wọn sọ̀rọ̀ díẹ̀ nípa Egúngún yìí. Ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tó wò wá. Adé àti ọmọ Súnmọ́lá ni. Ìyá mi ọdún Egúngún tá à ń ṣe nílùú Ṣakí yìí kí ni pàtàkì ọdún Egúngún yìí? Nǹkan tó ní ìtumọ̀ ní nǹkan ìdílé ni. A bá sì ṣe gbogbo ohun tá a bá fẹ́ Ọlọ́run ṣe é fún wa. Ó jẹ́ kókó káàmọ́ ṣe lọ́dọọdún. Àwa sì tún làbà tó jẹ́ bàbá wa tó kú òun ló fi eégún yìí lélẹ̀ látìgbà tó sì ti kú àṣẹ náà ni ọ̀tà ṣe. Bàbá lọ ààbọ̀ náà ni wọ́n bá wà lọ lọ́dún nínú wọn lọ rí wọn bọ̀ rí kò ní jáse mọ́. Ìyá mi ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ wọn máa sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe pàápàá jùlọ wọn nígbà tí a ti gba ẹ̀sìn Islam àti Kìrìsìtẹ́nì kò yẹ ká ṣe ìṣẹ̀ṣe mọ́. À ń ṣe ìṣẹ̀ṣe mi lọ́jẹ́ kókó ló sì ní ìtumọ̀. Òun ò kú pé a mọ̀ kírun bàbá dé gbogbo wa yìí ní ìsàlẹ̀ Mẹ́kà kò sì dí wa lọ́wọ́ àwọn ò tiẹ̀ lè ṣe nídìílé tiwa ń bì pé kọ́dún eégún ó dé ká máa ń gọ̀pá gálà àjà àjẹgbà àjáwò àwọn ò lè ṣe ní sì ń gbè wá gbogbo ohun tá a bá fẹ́ kó rí ní sí dáadáa rí bẹ́ẹ̀ kí láwọn àmọ̀ ọ̀sá gọ̀ fún kò ṣe gẹ́ nìyẹn. Ẹ ṣeun ìyá mi ní ọ̀rọ̀ tí ẹ sọ ní ìsín ẹ jẹ́ kó yé wa pé ìṣẹ̀ṣe làgbà. Òun làgbà. Ìṣẹ̀ṣe sì ń gbè wá. Ń gbè wá. Kò pé ká mọ̀ ṣe. Wo bàbá dé wò ká mọ̀ kírun wa. Wo gbá wa lápá mú ká mọ̀ kírun. Wo ká mọ̀ ṣe ohun tó wù wá. Ìyá mi nígbà Adékọ́lá yìí afẹ́kẹ́ bá wa fìdí ẹ̀ múlẹ̀ dáadáa
àwọn kan sọ pé eégún yìí oríṣiríṣi iná ló máa ń pa wọ́n ní eégún yìí àbọ̀ jókòó sí afẹ́fẹ́. Tí bàbá wa tó gbé fún wọn tó kú ní tí ń jókòó báyìí kì í ṣe pé láwọn àwọn ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ lọ́dọ̀ bàbá wa ni nísìnyí rí bẹ́ẹ̀ bó bá ti ní kó rí bẹ́ẹ̀. Ó fi hàn pé látàrí láyé náà ni ó ti kì í ṣe fáwọn wọn dálẹ̀ rárá. ìsọgbọ́n orí. Kì í ṣe o. Wọ́n lè ní náà ni àpéjọ àwọn egúngún. Bẹ́ẹ̀. Fóònù wa ṣe jẹ́ àpéjọ yìí ìjẹ́ kábíyèsí ọba ìlú Ṣakí yóò ní àjọṣepọ̀ pẹ̀lú. Ó ní ó sì dùn mọ́ ní ọmọ pè wá ní tàbá tí ì dé gbòòrò ní ọmọ pè ní pé ẹ máa bọ̀ àsìkò ti tó ní ọ̀tọ̀mọ̀ rẹ ni wá ní bá a sì ṣe fẹ́ ó sì ń dùn mọ́ òun náà ó dùn mọ́ gan ni ó sì fẹ́. Agbọ́pẹ́ gbogbo àwọn èèyàn wa tó wà ní òkè òkun ìyálẹ́kọ̀ọ́ ilẹ̀ Faransé lẹ́bẹ̀ẹ́ ni ìpòtàkì òkú bá dé wọ́n wà síbẹ̀. Bẹ́ẹ̀ni. All over the world iná ni wọ́n mọ wá síbẹ̀. Yẹ́mi ìyá ẹ lè sọ pàtó nǹkan 2 sí 3 tí ẹ ti bẹ́nẹ́fìtì nípa egúngún yìí tó jẹ́ àǹfààní àbí oore ńlá kankan fún yín ìgbà tó wò wá. Ẹ̀rí ohun tó wà ní eégún yìí ni pé táwa náà fi múra sí táwọn èéfi yẹ̀tà torí bí mo ṣe wà yé mi lọ Mọ́kà ìyá tó sì bí mi ló lé eégún yìí òun làbúrò bàbá òun ló lé eégún yìí tọ́dún eégún bá dé yóò fi gbogbo wa ní ipò ẹ̀ gbọ́dọ̀ kú ọgbọ owó sì wá á sì wá láyọ̀ á lọ láyọ̀ gbogbo ohun tá a bá sì fẹ́ tá a bá ti tọrọ bẹ́ẹ̀ náà ni ó rí ní ti dáadáa kí ni wá ní wàhálà wa ibi táwọn èèyàn sọ á ń tọ́lẹ̀ Mọ́kà ti wá pọ̀ tí wọ́n papọ̀ nítorí ohun tá à ń ṣe yìí kì í ṣe yí pé à ń wáwò ṣe. Kódà bàbá wa kẹ́ nínú ọdún eégún yìí ọ̀nà Mọ́kà ó sì kú sí Mọ́kà táwọn èèyàn bá tún lọ ní ìsìn. Ìyá mi ẹ dákun ẹ dúró ẹ mọ́ tí ì lọ jìnnà torí àwọn tó ń wò wá pọ̀ jàwá tá a wà ń bí lọ. Ẹ sọ̀rọ̀ pé bàbá wa kan lọ Mẹ́kà ó sì kú sí Mẹ́kà àkókò ìgbà yẹn ọdún eégún wà bàbá wa fọdún eégún yìí lẹ̀ ó wá lọ sílùú Mẹ́kà kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyá mi. Ó lọ Mẹ́kà ó lọ ṣe ẹ̀sìn ọ̀tọ̀lọ́hun ìpètò bàbá ṣe tọ́lọ́ ẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ tẹ́ àṣetọ́lọ́hun títí sì dé síbẹ̀ lẹ́yìn ìgbà táwọn yẹn bá lọ Mọ́kà nínú fámìlì wa àtàwọn tó mọ bàbá nílùú ni mo rìn wọn sílé ní pé kí wọ́n bóun kílé. Bàbá ọ̀rẹ́ àwọn tó lọ Mẹ́kà ó fi hàn pé bàbá wà ní Mẹ́kà bàbá tó wá rí àwọn tó lọ bẹ̀ pé ẹ bá ń jíṣẹ́ fún wọn pé báyìí ni wọ́n ṣe o ẹ mọ́ fi báyìí o báyìí ẹ rí àjò yín o ó fi hàn pé bàbá bẹ Mẹ́kà bàbá ò tí ì kú ò láyé ẹ ṣe púpọ̀ ní ìbàjẹ́ fún yín ìyá mi bá mi dárúkọ ẹ̀ fún un. Ó kọ̀ mí ní Kàfáyátà Tọ́pẹ́ ọmọ Wàhábí Adékọ́lá. Ẹ ṣe púpọ̀ pé kí mi jáde ní ìwọ́n fi ṣàtìlẹ́ lọ́sẹ̀ ó kí gbogbo ẹ̀yin tẹ̀ wá nínú ilé jáde ìyájọ́ àgbáyé pé àpò ọdún àṣèyí ṣàmọ́dún bó bá ṣe ń lọ bẹ́ẹ̀ ni mo mú wá fún wa lágbára Èdùmàrè mo sọ fún wọn pé àmín. Ìyá mi mo fẹ́ kẹ́ bá mi ṣàdúrà fún bàbá wa kan ọmọ yín ni Olóyè Sunday Ìgbòho Òòṣàkó bàbá Dámì lórí gbogbo àwọn Fúlàní ajínigbé tí wọ́n ní àwọn fẹ́ da ilẹ̀ Kóòtù Òjíire láàmú àwọn fẹ́ gbalẹ̀ wa táwọn sì ní òní sọ̀rọ̀ ńbẹ̀ ẹ bá ń ṣàdúrà fún bàbá náà. Pẹ̀lú ògo Ọlọ́run òní mo bọ Ọlọ́run ó dúró tì Ọlọ́run ọkàn lọ́wọ́ torí pé bẹ́ẹ̀ mi ṣe wà yìí tí ẹ bá ṣe bí kíní kàlẹ́ndà rẹ̀ yìí mọ́ àmọ́ gbogbo ohun tí ń ṣe ń tọ̀ mọ́ wa kò gbégbèsè tí ọ̀dà bí ó ṣe da tí mi ó fi tòrò náà ní bá kí Ọlọ́run wá ní pín nípa pẹ̀lú ògo Ọlọ́run ò ní pín nípa àjàṣẹ́gun ni gbogbo àwọn ọ̀tá rẹ̀ yóò lè ké wọn tó ra àlèwọ̀ láyé kámọ̀ lọ́tà bá a ṣe wà yìí gbogbo ọ̀tá wa ọkùnrin ní obìnrin yóò lè ké wọn yóò ṣoríire àwọn ọmọ rẹ̀ ó jẹ èyìn kò ní dààmú. Koiki Media bringing the work closer to your doorstep. Ayé kì í sáré wọ́n ṣí ojú gbàgàdì báyìí tí Koiki Media bringing the work closer. Eré náà ti bẹ̀rẹ̀ báyìí ìkókó náà lẹ́wọ̀n yìí
ibi tí wọ́n lọ yìí ibẹ̀ náà ni egúngún yìí ó lọ ń gbàṣẹ ó tó wá padà láti wá jókòó sórí afẹ́fẹ́ náà báyìí ẹ má bínú o ẹ má bínú sí mi àti sáré tẹ̀lé wọn ó ṣe díẹ̀. ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ dákun. Orí òkè tí mo sọ pé bàbá wa tí wọ́n mọ̀ ń lọ lọ́dọọdún ibẹ̀ náà ni wọ́n ń lọ báyìí láti lọ ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn ibẹ̀ ni wọ́n ń lọ báyìí. Ọkùnrin yìí bá ló ti ń ṣe báyìí náà. Gbàgbà ta ìgbà wo fẹ́ ṣe bàbá mi. Koiki Media bringing the work of such video just Ọ́fíìsì gbé báyìí. Egúngún tí mò ń sọ pa rẹ̀ fún wa pé Adékọ́lá àwọn náà lẹ ń wò yìí. Egúngún tí mo sọ pé ó ń jókòó sórí afẹ́fẹ́ bàbá tẹ̀ ń wò yìí àwọn náà ni wọ́n á gbé egúngún yìí. Mo sọ fún wa pé a ní àwọn ọmọ akin pọ̀. Tẹ́ ẹ bá wo arákùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ bàbá yìí lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà yìí òun ni Muyideen Adékọ́lá tó jẹ́ ọ̀kan gbòógì nínú ajìjàǹgbara nílẹ̀ Kóòtù Òjíire ní Sàkítà wà ń bì yìí. Bákan náà Iron Lady wa òun náà fi sá àwọn ẹlẹ́yìn tí wọ́n ń jólẹ̀ nǹkan yẹn ni pé nǹkan bẹ nílẹ̀ Kóòtù Òjíire agbára ń bẹ ẹ wo ibi tá a ti ń bọ̀ ẹ wo ibi tá a ń lọ. Ibi tí mo wà yìí orí òkè ni mo wà yìí o mo ti gun orí òkè wọ́n lágbàá pọ̀. Ṣé ẹ ti rí orí òkè tí bàbá yìí ń bọ̀ yìí òun náà rèé o orí òkè tí wọ́n ń bọ̀ rèé. Bàbá lẹ̀ ń wò yìí níbi tí bàbá ti wá ń gbàṣẹ fún ọdún Egúngún tí ò fi ní wọn tí kì í fi wọn tí fún ọdún náà fi ń ṣe tí fi ń lọ létòlétò.
kí wọ́n dé láyọ̀ kí wọ́n bọ̀ láyọ̀ kí n kọ́ ẹ̀kọ́ pé ìpéjú àgàdo ìpè ọlọ́run kọ́ ọ̀bọ̀nà kẹ́ni kẹ̀kẹ́ náà wọ́n bá ti tẹ̀lé mi lọ dáadáa bẹ́ẹ̀ náà ni wọ́n bọ̀ dáadáa mo bá ti kílé sí ó tó dáa jù bẹ́ẹ̀ lọ gba àwọn ọmọ tó wá wò mí lọ́dún yìí ní agbára àwọn tó ń lé ayé ojú tí wọ́n fi wò mí ò ní fọ́ ní agbára ọlọ́run ẹsẹ̀ tí wọ́n fi rìn tẹ̀lé mi kò ní rọ̀ olóògbòjọba déégún nípa abẹ́rẹ́ náà ló kún tọ́ ìlànà táwọn bàbá mi fi lé mi lọ ní ìtọ́ yìí o èkó lágé ìwọ̀n bẹ̀rù ẹ mọ̀ jẹ́ ohun mi o ẹ mọ̀ jẹ́ ohun mi o àwọn tó á kù fún mi náà tí ì fi ń mí bí àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi àwọn ìyá mi ẹ̀yin tó ń lé ayé ẹ dákun ẹ mọ̀ jí nǹkan ọ̀sẹ̀ nìkẹ́ náwó ẹ jẹ́ gbogbo orílẹ̀-èdè Ṣakí tàbí ìlú Ṣakí ọlọ́mọjẹ́ ọba jẹ́ tí ìlú Ṣakí ọba bàjẹ́ bàbá baálé ìyàbò rẹ̀ pọ̀ ọlọ́run jẹ́mi rẹ̀ ogun ọmọ ra rẹ̀ ìgbésẹ̀ rẹ̀ ọmọ bàrà yìí lọ bí bá ti ń ṣe báyìí kọ́ ọmọ mọ́ sí ni ọba wa Kadid Aremu Ado ẹ dákun ẹ mọ́jì ìlú Ṣakí ó tú lérí rẹ̀ ẹ mọ́jì ó tú lérí rẹ̀ tí ìlú Ṣakí ọba tú gbogbo Nàìjíríà lápapọ̀ ẹ mọ́jì ó bàjẹ́ ẹ mọ́jì ó tú ẹjẹ́ àríbá ti ṣe ẹjẹ́ àrọ́nà ìgbègbà ìgbésẹ̀ wa ẹ mọ́jì ó bàrà yìí lọ gbogbo ẹ̀yin tẹ́ wẹ́bi ọdún yìí ní agbára ọlọ́run ẹ̀ ní kábàámọ̀ burúkú àjáde ìwọlé òní báyìí ní agbára àwọn tó ń lé ayé ǹjọ́ tèmi ní àwọn abẹ́ ìjọ olórìṣà kẹ́nìkẹ́ ọmọ yẹn kú òkè òkè lẹ́múrú tí òkè òkè ní kábọ̀ lọ àti mùsùlùmí tó wá bí àti kírísítẹ́nì àti onígbàgbọ́ lábúyọ̀ lábalẹ̀ ní agbára àwọn tó ń lé ayé lọ èmi kí mo ṣe o gbogbo ẹni tí ń wọ̀wé káàkiri àgbáyé ojú tí ẹ fi wò ní fọ́ ẹ ní ìlànà ní agbára ọlọ́run tí omi bá balẹ̀ mọ́ nípa ni ẹ nípa rẹ̀ ńlẹ̀ ayé ọ̀tákùnrin ọ̀tá bíi agbára wọn ò ní káyí onílẹ̀-èdè kọ́mọ́ bàjẹ́ onílẹ̀-èdè ọba bàjẹ́ ilé wa náà kọ́mọ́ bàjẹ́ o àwọn ìyá tó kù fún mi ọlọ́run lọ́rẹ̀ mi wọ́n fún mi káwọn ní ọ̀jẹ̀ wọn mọ́ lágbára ọlọ́run wò yá àmọ́dún ọkọ̀ ilé ní ká bọ́ bá a sí ní kábàámọ̀ bú o gbogbo ẹni tó bá tẹ̀lé mi lọ ìfẹ́ já o torí ohun tí ìfi ń sọdún torí ọdún àwọn bàbá mi ni lẹ́ni bí ń ṣe ẹni tí ẹ bá dádúró tí ọba fún yín lówó ìtọ́jú agídí o àṣírí àwọn bàbá mi ti bò àṣírí wọn ò ní tú ẹ̀yin kámẹ́rà wa ẹni ṣiṣẹ́ ṣe sẹ́nẹ̀gbò ò ní ṣiṣẹ́ ṣe o ayé ò ní mú ọ lágbára ọlọ́run lágbára àwọn tó ní ayé gbogbo ohun tó ń wá nílé ayé àwọn tó láyé ọ̀tọ̀ sí fún ọ ẹ̀mí rẹ̀ wá gùn agbára ọ̀tá ò ní mú ọ kò ní mú gbogbo wa dé o kò borí àwọn Fúlàní gbogbo olú. Koiki Media bringing the work closer to your doorstep. Mo kí gbogbo alẹ́ kan ṣe pé a kú iṣẹ́, a kú ìnáwó, a kú ìnira nígbà tí mo ta fi ń ra dátà owó ni wọ́n wà. A tún wá lọ síjú àgbàgàdé báyìí ìjọba ti fẹ́ jókòó sórí afẹ́fẹ́ ibẹ̀ là ń lọ báyìí.
Ayọ̀ dà ẹgbẹ́sẹ̀. A ti ń padà sí iwájú ilé níbi tí bàbá ti fẹ́ jókòó lórí afẹ́fẹ́ tí wọ́n fi gbé ẹ̀kú egúngún náà sórí. Ibẹ̀ náà là ń lọ báyìí. Bàbá ti ń débẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́ ò máa rí bí a ṣe fi hàn wá ní ọlọ́kan òjọ̀kan. Nígbà tí àwọn onílù tó ń bọ̀ wá pàdé bàbá láti fi ìlù gbé wọn lọ sí ojú ìgbàgede.
bàbá náà gbé ẹ̀kú eégún kò báyìí bí wọ́n bá ti ń jáde sí bàbá yìí náà ni a ó máa rí bí egungun náà ó ṣe fẹ́ ṣe àwọn eré ní oríṣiríṣi ọlọ́pọ̀ ọ̀dọ̀mọ́ fún gbogbo àwọn ọmọ kóòtù òjìrè ìṣẹ̀ṣe kò ní parun lẹ̀ kóòtù òjìrè.
Ayọ̀lẹ́bí wa àwọn náà fẹ́ jó báyìí. Ayọ̀lẹ́bí ìfẹ́ lódò àpapọ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ wa la bọ̀ sí rescue.
Koiki Media Production ti ọdún ọ̀sẹ̀ nígbà tí Koiki Media Production ti ọdún ọ̀sẹ̀ nígbà tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ pẹ̀lú màmá wa pẹ̀lú àwọn màmá wa tí wọ́n jẹ́ àdó àwọn ọgbà. Koiki Media Production ti ọdún ọ̀sẹ̀ egungun náà ti ń pọ̀ báyìí egungun náà ti ń pọ̀ báyìí wọ́n fẹ́ kí gbogbo wa kí àyíká ọgbọ́n tó bẹ̀rẹ̀ egungun ti pọ̀. Ẹ̀gbọ́n oníyàwó olùyẹn sọ wọ́n ní olùsí padà olóòtú padà lẹ́yìn èké ohun tí olùyẹn sọ nìyẹn.
àwọn tó wù wá pọ̀ náà ẹjẹ́ káwọn náà wù wá náà. Fún ìkíni bí abíní wọ́n ti láti ọjọ́ sí ẹ̀. Kò gbé alọ́dún tí ń bọ̀. Ṣáìdì ojú òní tì í. Lágbára Ọlọ́run wọ́n ní ó gbé tí ẹ bá bí. Lágbára àwọn tó ní ayé ojú òní tí ó. Wẹ́rẹ́ ẹ̀mí rẹ̀ ogun yóò tọ́ lọ kò tó jù bẹ́ẹ̀ ń lọ. Gbogbo ìdá ẹwà àdúrà yóò gbà o. Ojú tẹ́ mi wò mí ò ní fọ́ o. Lágbára Ọlọ́run tọmọtọmọ lẹ́tọ̀ọ́ á wò mí lẹ́ẹ̀mí. Lágbára àwọn tó ní ayé. Ọmọ tí ẹ wò yìí òun ló ru Èṣù Adékọ́lá òun lẹ wò yìí Ọ̀ṣọ́rọ̀ ọmọge náà ni ọmọ tẹ́ ń wò yìí ọmọ tí ò dá kọ́kọ́ mọ̀ òun ni ó máa ń gbé nǹkan yúrù lórí kì í ṣe àwọn adélébọ̀. Bàbá wa júbà lọ́dọ̀ àwọn bàbá wọn tó dé pé wọ́n lọ sí òde ọ̀dọ̀ àwọn bàbá wọn ni wọ́n ti wá júbà wọ́n júbà àwọn àgbà tí wọ́n ti ru eégún yìí tó dé pé wọ́n kọjá lọ. Ọmọ tí ẹ ń wò yìí Ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge náà ni ọmọ tí ò tí ì mọkùnrin tí ò tí ì mọ kankan òun ló ru Èṣù tí ẹ ń wò yìí.
nígbà tí eré gbogbo bí a ṣe fi hàn wá tí ó di àpéjọ ní àpéjọ níbi tí gbogbo àwọn gbogbo tí wọ́n ti péjọ níbẹ̀ ni a ó ti máa mú ìyókù wá fún wa. Ẹ ṣé púpọ̀ fún àǹfààní àti oore ọ̀fẹ́ èyí tí a ní láti tẹ̀lé wa. Ẹ jẹ́ kí gbogbo ẹ̀ka pàdé ní àpéjọ lọ́hùn-ún láti mọ mú ìyókù wá fún wa ní ọlọ́kan ọ̀jọ̀kan. Báyìí ẹ ṣé púpọ̀ fún oore ọ̀fẹ́. Tó kí n tó lọ ẹ jẹ́ kí n sáré dé ọ̀dọ̀ ìyá wa tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀. Ìyá yìí àwọn ni wọ́n jẹ́ ìyá àgbà fún Egúngún Adékọ́lá nílùú Ṣakí lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ni wọ́n kù ní ìyá. Mo fẹ́ ká dé ọ̀dọ̀ ìyá kí ìyá náà tún bá wa sọ̀rọ̀ díẹ̀ ráńpẹ́ wọ́n sì ṣe àdúrà fún wa. Lẹ́yìn náà a ó máa pàdé ní àpéjọ. Nígbà tí mo fi bàbá wa òṣèré orí ìtàgé nù bàbá wa òṣèré orí ìtàgé ẹ̀rí àwọn bàbá wa nínú òṣèré orí ìtàgé àwọn àgbà ọ̀jẹ̀ nínú òṣèré rèé màtí bàbá náà tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ní ọlọ́pàá ọ̀jọ̀kan. Bàbá náà fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn tí àwọn wo ọdún eégún tọdún ní. Ìgbà tí bàbá náà sì jókòó lórí ìjókòó. Ẹ sáfìlẹ̀ ìfì. Bàbá mi àgbà ọ̀jẹ̀ nígbà àwọn òṣèré onígbàgbé àwọn náà ni ẹ̀ ń wò yìí. Bàbá mi àjèrè náà lẹ̀ ń wò yìí. Bàbá àpọ̀dún. Wọ́n ní bẹ́ẹ̀ mẹ́rin ẹ̀ ń gbóhùn erin bẹ́ẹ̀ mọ̀ sáyẹ̀ ń jiyàn lọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi. Èmi ni tí gbogbo ayé ń pè ní Bàsírù Ìṣọ̀lá olóyè àjèrè. Àdàbà ọ̀nà ní àǹkùbẹ́ iná ń bí ọyẹ kó lọ. Àwa sí Ṣakí láti wá bá wọn sọdún eégún Ológbòjò bàbá Egúngún. Ọdún eégún náà gbogbo ẹ̀tẹ́ wá bá wa ṣe ẹ sọ̀pọ̀ ọdún. Wọ́n ní àsọdúnmọ́dún ní ìsàwọn wọn lóde àsọdúnmọ́dún. Àsoròmorò ní ìsàwọn wọn lóde àsoròmorò. Àwọn ọlọ́dún wọn ò ní pọdún jẹ ọdọọdún lè wùrà ṣèwé. Ẹ pẹ́ gẹ́gẹ́ bí mọ̀pẹ́ ṣe ń pẹ́ láyé. Ọdọọdún lè wùrà ṣèwé. Ẹ̀mí yóò gùn. Eégún Ológbòjò náà yóò gbé gbogbo yín yóò gbé gbogbo wa o. Èyí tí mo wí lónìí àrọ̀ mọ́ ègún tí mo wí lónìí kò bá ìṣe ire tí mo rí lónìí kò bá ìṣe èyí tí n bá sọ kalẹ̀ kó dèkú ó dífá fún ọ̀gá tẹ̀rẹ̀tẹ̀ tí ṣe wọlé wòde òjì. Egúngún ńlá ti jáde Ológbòjò bàbá Egúngún. Ìgbà ọwọ́ ọ̀tún Ológbòjò ìgbà Egúngún ni òsì Ológbòjò ìgbà Egúngún ni ìgbà oore ìgbà ọmọ ìgbà oore gbogbo lẹ́ẹ̀máa ní ẹ̀ á sọ̀pọ̀ ọdún ó rí bẹ́ẹ̀ lọ́sẹ̀ bẹ́ẹ̀ mọ́tímọ́tí ni wà gbé mọ́rí lọ́sẹ̀ ṣẹ̀ṣẹ̀rẹ̀. Bàbá mi sà mo kì í púpọ̀ àpò ọdún lẹ́ẹ̀kan sí i. Mo fẹ́ kí bá mi ṣe àdúrà fún ọmọ yín ọmọ wa olóyè Sunday Ìgbòho Òòṣà fún bàbá Dámì lórí ìjàngbara ilẹ̀ Kòtù Òjìrè pẹ̀lú àwọn Fúlàní agbẹnipa tí wọ́n ń dà wá láàmú. Àdúrà tó ní kí n ṣe wò Ọlọ́run ó jẹ́ kó ṣe àṣeyọrí lórí ọ̀rọ̀ àwọn Fúlàní tí ń gbé nípa yóò ṣàṣeyọrí ń bẹ̀ Ọlọ́run gbà ọ́ lọ́wọ́ wọn. Fúlàní ò ní dalẹ̀ tiwa wọn ò tiẹ̀ tó bẹ́ẹ̀ wọn ò lẹ́nu ń bẹ̀ wọn ò lẹ́nu ń bẹ̀ Fúlàní ò lẹ́nu ń bẹ̀ àfi táwa náà bá gbọ́ tẹ̀ láàyè ló Fúlàní ò lẹ́nu ń bẹ̀. Ẹ ṣeun bàbá ẹ ṣe púpọ̀ ẹ̀yin náà pẹ́ ẹ̀yin ọ̀la ó dùn agbára ẹni kò máa rè ìgbà ọdún kan náà mọ̀ jẹ́ fún lókè ìpẹ́ ẹ ṣe púpọ̀. Ilé Adékọ́lá náà la wà ló sọ fún wa pé ètò Adékọ́lá ọjọ́ mẹ́ta wọ́n ti ní àwọn olóògbé tó wà bẹ́ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ wọ́n sì ń ṣe